Ọlọ́run ọba o. Ẹ bá mi sọ pé rọ́ ni o. At the age of 43, hey! Mi ò pé rí ẹ níbi o, mi ò pé rí ẹ láburú o, tó bá yẹ pé tòótọ́ ni Ọlọ́run kó tẹ̀ sínú afẹ́fẹ́ rere ohun tí mo rí rèé o. Allwell Ademola, wọ́n ló ti lọ join àwọn ancestors ẹ̀ o. Bí mo ṣe rí nìyẹn o, èmi kọ́ ni mo gbé jáde o, mi ò pé rí ẹ fún kú, mi ò pé rí ẹ fárùn o. Ohun tí mo rí ni mo gbé jáde o. Báwo ló ṣe ṣẹlẹ̀, báwo ló ṣe ṣe ń bo ló ti kó ṣe ẹ rí kí àwọn èèyàn wa, àwọn ọmọ wa kí nǹkan máa ṣe wọ́n kọ́ máa sọ, kọ́ máa pa má bẹ́, kọ́ máa pa má bẹ́, òun nìyẹn o. Gbogbo wa la mọ̀ ọmọbìnrin yìí o, gbogbo wa la mọ̀ o, so endowed, so beautiful. Nǹkan tí mo rí gbà nísìnyí nìyẹn o. Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o. Nǹkan tí mo rí gbà nísìnyí nìyẹn, nǹkan tí mo rí nísìnyí nìyẹn o. Oorun tí mò ń sùn látàárọ̀ yìí nǹkan máa ní o. Mo ṣáà sọ pé oorun tí mò ń sùn yìí ò normal, àfi bí ẹni tó lóyún. Ẹlẹ́dàá o, ẹlẹ́dàá o, ẹlẹ́dàá ọ̀run wọn ayé o. Ọmọ 43 years of age ló tóbi tó bẹ́ẹ̀ yẹn. Tá bá ń sọ pé kẹ́ máa control kíní, kẹ́ máa control lára yín. Are you sure this lady is just 43? Ọmọ lélẹ́yìí jẹ́ sí mi. Ọmọ mi ló jẹ́. Ọlọ́run ọba o, ọmọ lélẹ́yìí jẹ́ sí mi o. Nílẹ̀ Yorùbá kẹ̀dẹ̀ ní àgbàlagbà ò sí níbi ìwọ̀nba tí mo lè ṣe mo ti ṣe o. Èmi kọ́ ni mo ìpérí ẹ̀ fún kú, mi ìpérí ẹ̀ fárùn. Ohun tí mo rí gbà ni mò ń gbé jáde o. Wọ́n ní Ademola. Allwell Ademola dies at 43. At 43, wọ́n ní she pass on. Wọ́n ní ni o, allegedly ni o, èmi kọ́ ni mo gbé jáde o. Màá tún confirm ẹ dáadáa. Màá tún confirm ẹ dáadáa o. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ó wà ń bẹ̀, ó wà lórí Google. Ogun máa jà o. At the age of 43 o. Tá bá sọ fún yín pé kẹ́ ẹ máa ṣọ́ra pé igi máa wó. Ó nájà wẹ́rẹ́wẹ́rẹ́, ó nájà wàràwàrà. Ó nájà wẹ́rẹ́wẹ́rẹ́, ó nájà ọmọ just 43. Tẹ́ bá dẹ̀ rí irú òun yìí sì tí bá ara àwọn tí máa ń kúnlẹ̀ fún tí bá dé Nàìjíríà nìyẹn. Tí bá ti rí wọn báyìí àwọn àbúrò mi máa ń sọ̀tọ̀ mi síwájú ni. Wọ́n ní kí ló dé sister àwọn. Look at. It's all over social. Mo ti sùn ní látàárọ̀ because I've been so upset pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní òde kí náà ti ń pè. Oh, so beautiful thing. What a beautiful soul. Just 43 years. Ọlọ́run ọba o. Mi ò fi kú yọ ẹ, mi ò fi yọ àwọn òbí ẹ o. Ìkíní ó wọnú egungun ara mi o. I've been so upset pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní òde kí náà ti ń pè. Òde Ẹ̀yọ̀. I've been so upset. Mo kàn ń sùn látàárọ̀ ní bí bá tinú bá dẹ̀ ti bí mi kọjá ojú ẹ̀bẹ̀ yẹn. The best thing ni pé
kí n ṣe kí n ṣàkó kí n ṣá máa sùn mo ṣáà ń sùn ní látàárọ̀ mo ṣáà ń sùn because bínú ṣe bí mi yẹn ti bá ní kí n jáde síta kí n wá sọ̀rọ̀ olúwa sọ̀rọ̀ tó máa súnmọ́ Ọlọ́run kí n má sọ nǹkan míì Ọlọ́run ọba o mi ò mọ èmi kò tí ń sùn látàárọ̀ ni o Ọlọ́run ọba kó bá wa tẹ́ sínú afẹ́fẹ́ rere o kó bá wa pàṣìṣe rẹ̀ o kó bá wa rọ́ àwọn òbí ẹ̀ lójú o my God, she's so beautiful. She was so beautiful, so oh my God. Ohun rẹ̀ o. Please take care of yourself. Whatever it is, màá ti bá ṣe tán ni mo ṣe máa lọ wo the full details. Ara mi dẹ̀ ṣe gírí Ọlọ́run ọba o. It is well. Rest her soul. Mama Seke ẹ bá ti pè mí látàárọ̀ ńgbà tẹ́ ti rí. Mo ṣe rí sí gbogbo nǹkan tí mo ti fẹ́ ṣe gan ó ti mind mi ti wà destabilize báyìí. My mind is just it's a big shock. Mo ṣe gbá sórí kíní pé kí n share ètò tí mò ń ṣe sórí bí báyìí. My mind is just nǹkan tí mo tó fèsì ọ̀tá mi nìyẹn. Tó Ọlọ́run ọba Elédùmarè àbá wa kí ni mo fẹ́ sọ don't know. Àbá wa pa ṣiṣẹ́ rẹ̀ o ó ti rìnrìn àjò ó ti parí ìrìn àjò yìí ó bá tó 2025 lọ ìyẹn la wa máa ní pé kó ní kálukú má máa ṣọ́ra ká má máa ṣọ́ra nínú ìwà tá à ń hù ẹ bọ́ lọ́hùn yín pàdé torí Jésù tiẹ̀ ti dé nìyẹn o Jésù bọ̀ wà láwọ̀ sọmọ Jésù tiẹ̀ ti dé nìyẹn ṣé nǹkan tí mo ń sọ ó ti yé wa ń sìn Jésù tiẹ̀ ti dé nìyẹn kí ló pa ikú ni ikú yà wá sọ pé nǹkan kan ni ó pa. You saw it about an hour ago. It is well, Mom. It is well, Yami. Ademola, God bless you, ma. I've been very, very upset. Pẹ̀lú nǹkan tí mo rí ní orí inú box mi. Pẹ̀lú ọ̀rọ̀ Tinubu yìí náà ni. Wọ́n ní má ṣe ilé ayé ló ń gbé àmì àṣẹ ìyá mi Abiamo tòótọ́ ṣé kó wo nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde a máa gbé tò yẹn wá lọ́tọ̀ ẹ rí pé mo lọ múra tán ni ṣe rí nígbà tí mo wọṣọ tán mo tún ṣe kí ni mo tún daṣọ bo ọrùn kí pé bóyá òtútù mú mi nǹkan tí mo rí ni nǹkan èèwọ̀ tí ò ṣẹlẹ̀ rí nílùú Nàìjíríà látọjọ́ tí aláyé ti dáyé òun ló ṣẹlẹ̀ sínú ìdílé àní ti ìdílé Tinubu ó ti parun sẹ́ẹ̀ àní Tinubu àtòun àti gbogbo ìdílé ìpọ́njú náà gbé dání wá sí Nàìjíríà ìpọ́njú náà gbé wá sínú Aso Rock ìpọ́njú náà gbé dání wọn gbé nǹkan rẹ̀ kankan dání. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ṣe fọlọfọlọ tí wọ́n ń bà kí wọn pẹ̀lú kínní gbogbo wọn láṣẹ Èdùmàrè tán fún ilẹ̀ ní èèwọ̀ jẹ gbogbo wọn pátápátá tìran wọn nílẹ̀ máa kọ̀. Gbogbo wọn pátápátá nílẹ̀ máa kọ̀. Àṣẹ ni ẹ má pè ní I'm on live program ẹ má pè mí ọmọ yìí tó tiẹ̀ tún ṣẹlẹ̀ yìí sì kàn jẹ́ kí gbogbo ẹ̀ tiẹ̀ dá ẹ jọ̀ọ́ advice mi ṣé kí n ṣètò yìí lọ àbí kí n pàdé advice mi ṣé kí n máa ṣètò yìí lọ àbí kí n pàdé because mo ti ń dúró de ètò yìí ti tójọ́ mẹ́ta láti ṣe látọ̀ǹdì nígbà tó ti gbé pósítà ìjáde kan fẹ́ ṣe ìyẹn nípa ti oyè tí wọ́n fún Ṣèyí Tinubu mo kí gbogbo ládéládé mo kí gbogbo olóyè lóyè
mo náà fi èsì fún gbogbo ládéládé àrò olóyè fún gbogbo olóyè gbogbo ẹ̀yin tí house mo wólẹ̀ mo pàkún mọ́ gbogbo tí Ọlọ́bàtálá mo ní èèpà òrìṣà èèpà gbogbo àwọn olómi tútù mo ní mo kí wa ní tomitomi omi lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ mo kí wa mo ní oore yèyé o àwa oníkórì mo ní kórì kó tó mo kí gbogbo wa pátápátá ẹ̀kálẹ́ ẹ̀kú dédé wòyí ìgbà ìwáṣẹ̀ lètò orúkọ tèmi ni Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlà láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin múlẹ̀ ọmọ irinwó ọpa ẹgbẹ̀rún àjẹ́ ọmọ oníyan kókò tó mẹ́gbẹ̀ẹ́ ju àkọ́ṣù lọ má ṣe ayé ló ń gbé dánwò kó wo ibi tó ti máa bá rẹ̀. My honourable PA, you are welcome. Gbogbo ọmọ kóòtù òjìrè pátápátá gbogbo yín ni mo kí mo lè káàbọ̀ sórí ètò Ọlọ́run ọba Elédùmarè. Elédùmarè ò ní jẹ́ ká ṣìṣe àní tẹjúlẹ̀ mọ́lẹ̀ a sì ní gọ̀kú tó bá ń tìyàn gbọ̀ngbọ̀n ìwọ náà má ti ra ẹ̀ wọ́n ní ẹnìkan ló tì í àwọn kan ni wọ́n advice ẹ̀ ìgbọ́ fúnra rẹ̀ ó stupid ni nígbà tó bá ti lè sọ pé kó lọ kó sẹ́nu trailer kó dẹ̀ lọ kó síbẹ̀ tó bá ti lè kó sẹ́nu trailer màmí owó ni mò ń kó ọlá ni mò ń kó ayọ̀ ni mò ń kó ìbínú ìtùnú ìlọsíwájú ààbò ìṣẹ́gun ni mò ń kó mo fi aṣọ àwọn àgbà mo faṣọ àwọn àgbà mo fi kó ṣé ẹ rí pé tòtè ní ṣé ẹ rí pé lé ni mo lọ tààràtààrà ètò tó kí ni ṣé ẹ rí pé mo daṣọ bo mo tún fi àkíṣe pé nímúra ti mùsùlùmí ni mo mú ìmúra náà lé ni mo mú bẹ́ẹ̀ ni wọ́n bá ń ṣe ẹ̀sìn ọ̀sẹ̀ ọ̀nà máa ń lo kìíní àti pé nítorí nǹkan tí mo rí tó bí mi nínú nípa ti nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Èkó tí kò ṣẹlẹ̀ rí nílẹ̀ kóòtù òjíire ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nígbà Tinubu yìí a máa wá sọ ní kúnnákúnná ẹ jẹ́ kí n gbé fọ́tò ẹ̀ jáde. Gbogbo nǹkan kan lèèyàn fi ń ṣayọ̀ gbogbo nǹkan kan lèèyàn fi ń ṣoyè ẹ wo Ṣèyí Tinubu àtìyàwó ẹ̀ kí lẹ rí lọ́wọ́ ẹ̀ ọ̀pá àbàtà pa òrìṣà ó ṣẹlẹ̀ rí wọ́n gbé ọ̀pá àbàtà wọ́n gbélé ọmọbìnrin yẹn lọ́wọ́ òkúkú mọ̀ nǹkan kan tiẹ̀ Ọba of Lagos, I'm coming for you. Akeolu, I'm coming for you. Tó bá yẹ pé ọmọbìnrin ilẹ̀ fẹ́ fi dájọ́ nítorí ìbò tó ń bọ̀ lọ́nà yìí Ọlọ́run ò ní gbà fún yín torí ẹ rí pé ọmọ yẹn gọ̀ kò mọ̀ nǹkan kan gbogbo ibi kọ́tà ẹni kò ṣe ló ń ṣe ní ìmọ̀mọ́ olúbi tó jẹ́ o tí nǹkan ò bá kan kókó mi ò kí wá lọ láti mọ̀ jù ẹni tó bá kọjá àyè rẹ̀ lọ́dọ̀ mi ni mo máa ń lọ wá kàn orúkọ tèmi ni Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlà Darlington èkè Olomoplenty láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin múlẹ̀ Ifọ̀ local government Ogun state nítorí pé léyìí Ọ̀yọ́ là ń lọ ni mo ṣe dárúkọ ẹ̀ dáadáa torí Aláàfin lè máa mọ̀ mí dáadáa mo dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ ó ti tójọ́ bíi méje ó ti tójọ́ bíi mẹ́ta mo ti ti aṣọ kó lè mọ ọdún ilé ibi tí mo ti jáde wá pé mo mọ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe ọmọ inú ọgbà ni mí ọmọ aládé ni mí bẹ́ẹ̀ ni. wọ́n ní ládé Aláàfin ò ládé adé aládìkún nọ́gbà fún Aláàfin
ládé Aláàfin ò ládé adé aládìkún lọ́gbà fún Aláàfin, òun ló ṣe ń pa ẹ́ bí ọtí, òun ló ṣe ń ṣe kíni, ló ṣe ń pa ẹ́ bí ọtí. àfi ọba Akeem Abímbọ́lá owó adé, ibẹ̀ la lọ lórí ayẹyẹ ṣọdún kejì ló ṣe ní àbọ̀dún kan pàápàá ló ṣẹ̀ fẹ́ ṣe ló gbé àpèrè tí wọ́n gbé sí ní tó dẹ̀ fi wọ́n joyè ní on the 21st before ká tó ṣe kérésì on the 21st of 12 ọdún Elédùmarè ọdún baba ńlá wa ẹgbàádọ́ta 2025 kẹba lè rí pé nǹkan tí mo ti kọ sílẹ̀ ní lórí ìwé tó fi polongo jáde, kẹba lè rí pé nǹkan tí mo ti kọ sílẹ̀ ni mo gbé wá, ìwé tó tẹ̀ jáde tó fi polongo wọ́n fẹ́ fi àwọn èèyàn méjì joyè. ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wádìí òun gan fúnra rẹ̀. ta ni Akeem Abímbọ́lá Owóadé? a bí ní 17th July 1975 tó jẹ́ ọmọ 50 years, àbúrò ló sì jẹ́ sí mi. mi ò jà fọjọ́ orí o, ẹ má rò bẹ́ẹ̀ o, torí tí n bá ń sọ̀rọ̀ ká lè mọ̀ wípé ẹnu mi gbà mo dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ ni. gbó tí ẹ jọba at least àbúrò mẹ́rin ló wà lẹ́yìn mi níbi tó fọ́ọ̀lù sí ti kẹta. a bí sínú ilé ọba Owóadé Ògúnlóyè Agure compound, Ọ̀yọ́ town, Ọ̀yọ́ state, to Rasaki Ibiyosi Owóadé. Owóadé is a paternal great grandson of Alaafin Lawani Agogoja through his paternal grandfather Aderounmu Iyanda Owóadé, who was a brother to Alaafin Ládìgbòlù Adúpẹ́. So ọmọ inú ilé ni, ọmọ ọgbà ni, ọmọ aládé ni, bó tiẹ̀ pé ládé láti ran ẹ̀yìn lọ́hùn wá, wọn ò ládé, adé aládìkún ni wọ́n gbà fún Aláàfin, ìyẹn Aláàfin àkọ́kọ́. He's a member of Agunlóyè Royal House as a great grandson of Alaafin Agunlóyè, and is a direct descendant of Alaafin Àtìbà Òjòpàṣẹkẹrẹmàdé. Ọ̀yájú àtònímàdàrú ni nísìnyí ìbà bàbá ńlá mi Ọlọ́fin ògún mi níre, ìbà ládé ilẹ̀ ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mo ṣe bá mi ìyájú sápèrè o. mo gbé ọ̀gbẹ́ni Akeem, mo gbé kúrò lórí àpèrè àwọn baba ńlá, mo gbádé orí yẹn, bẹ́ẹ̀ ni mo gbé sílẹ̀, mo gbà pa àṣẹ, bẹ́ẹ̀ ni mo tó bẹ́ẹ̀, mo gbọ̀ pa àṣẹ yẹn, mo tún gbàrúkẹrẹ, bẹ́ẹ̀ ni mo gbé sí orí àpèrè. Gbogbo tó fún yín àti iyùn tó fún yín bàbá, gbogbo ẹ̀ bàbá, gbogbo ohun tó wà lára yín tá a fi ń pè yín lọ́ba, tá a fi ń pè yín ní aláyélúwà, jìgbìjìgbì ilẹ̀kẹ̀, mo gba gbogbo ẹ̀ pátápátá, mo gbé sórí àléfà àwọn baba ńlá wa tá à ń pè ní àpèrè. Tọwọ́tọwọ́ ní o, ọwọ́ kò jẹ́ fún mi o.
kọ́wọ̀ kó jẹ́ fún mi òdèrè ni mò ń lọ kí má fẹnu kọ kí má fẹsẹ̀ kọ àṣẹ tọwọ́tọwọ́ ni mo fi gba gbogbo àwọn ohun tí a fi ṣẹ̀ṣọ́ fún yín àti tó jẹ́ pé ọ̀ríjínà àti tí ọ̀ríjínà gbogbo ẹ̀ ni mo gbà mo wá ṣe kí ni mo wá gbé fẹ́sàkù sí ẹ lórí torí máa lo ẹ fún ẹ̀sìn. ọ̀yájú ni ẹ́ onímọ̀dàrú èèyàn ni ẹ́ àfibíṣólóore ni ẹ́ ó ń ṣe alátúntò èèyàn rárá. Ó dáa màá máa lo ẹ fún wọn mo ti gbọ́. ṣùgbọ́n gbogbo ohun tí mo gbà lára yín bàbá mi ì tí ì dá padà ṣùgbọ́n màá máa lo ẹ́ torí pé kí ni ẹ ṣe alátúntò máa dàrú ni ó dẹ̀ dá mi lójú pé pẹ̀lú gbogbo nǹkan tá a kà ní background ìgbà sí your background nǹkan tó bá wọn oníkálùkù lólúkálùkù ń kọ sórí Google èmi náà lè lọ kọ tèmi síbẹ̀ kí ní airport èmi ni mo kọ bàbá mi ló ní kinní kan ló ní afẹ́fẹ́ tá a fi mí símú lágbàáyé wọ́n ní kí n ro ti ìdọ̀bálẹ̀ inú ilé ògbódò ọ̀rà wọ́n ní kí n ro mọ́ yín lára kí n lo ẹ́ fún yín ṣùgbọ́n èèyàn jàtijàti ni yín bàbá ẹ ní ẹ̀rí ọkàn bó ti hùn kó kéré mọ́ ẹ mọ bí tẹ́ ẹ ti ń bọ̀ ìwádìí dìrìn ó wà lára yín bàbá ẹ má bá mi ká lọ gbogbo ọmọ kóòtù òjìrè ẹ jẹ́ ká jọ lọ sí ààfin ọlọ́yọ̀ọ́ ṣé wọ́n ṣépè ẹrú fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ pera yín lọ́mọ ọba láti máa hùwà ẹrú ni nítorí kíni nítorí àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́ àti nítorí owó kan lè sọ pé èmi náà mọ̀ ọmọ Yorùbá ọmọ kóòtù òjire à ń sin bàbá lọ́wọ́lọ́wọ́ ìyàwó wọn àǹtí mi àǹtí rẹ̀ mí lẹ́kún àwọn náà gbágbada àwọn náà yẹn náà Olúrẹ̀mí ikú ṣe bí àlá ọmọ Odùgbẹ̀sà Tinubu àwọn náà gbágbádá sórí bíi ti Fáráò a mọ̀ pé àwọn ò ju ẹ̀ kankan torí pé gbogbo òmúra wọn náà ti mú wá láti ilé à ń sì yẹn náà àti ìsọtán ọmọ ilẹ̀ tún gbé sórí àlééfà yìí ẹlẹ́fun lóyè oyè ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ kóòtù òjire Ṣèyí Abíọ́dún Tinubu Ṣèyí tí ò tí ì jẹ oyè tó ń kó gbogbo àwọn oníjàǹdùkú ènìyàn rìn kiri kọ́ máa sátẹ̀lé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ọmọ Yorùbá ẹ ronú
àwọn nǹkan tí mo ti kọ sílẹ̀ láì mọ̀ pé mo tún máa rí ìmí lénìí, àwọn yẹn ni mò ń kà yìí o. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ má bínú o, ayé ọ̀pọ̀ nínú yín ti dànù torí gbogbo yín lẹ ranjú sílẹ̀ gòdògbà nígbà tí pósítà jáde tán ni wọ́n fẹ́ fi jẹ kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ ṣe yìí, tán fẹ́ fi jẹ oyè ọ̀kan lọ́mọ, òun nìkan lọ́mọ. Gbogbo èyí tó kù wọ́n lè máa ṣẹrúkú fún ni nínú ìlú yín ló dẹ̀ ti wá jẹ, wọ́n ti gbóyè fún pẹ̀lú ọba yín aláìnírònú, olè, ọlọ́kànjúwà, aláìláyọ̀ ọkàn. Aláàfin Ọ̀wọ̀ Adé, bàbá tó bá rí yín, tó bá rí ejò, kéèyàn máa fọwọ́ pa ejò lórí, ṣùgbọ́n yín kó da omi gbóná sí yín lórí látòkè wálẹ̀, because you are a very cunning person. Lójú ẹ̀mí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, lára àta náà ti gbé wá, náà wá gbé oyè ọ̀kan lọ́mọ fún nínú ìlú yín. Ó dá mi lójú wípé ohun tó fi lọ yín, ohun tẹ́ jẹ́ gangan ni, torí ààrẹ nìkan kan tó sọ pé kò lè rí bẹ́ẹ̀, wàá tíráyì, wàá gbégbèkúgbè wá sí ìṣẹ̀lẹ̀ Ọlọ́fin múlẹ̀. Níbi tá a pọ̀ tó gan oyè tí tó wá pín nínú ilé. Ẹ máa jójú ẹ̀sìn yín lọ o, ẹ máa jó lọ síwájú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Ìyà tó máa jẹ yín lọ́la, owó adé ti bá yín sè, ó ti fata epo iyọ̀ sí. Kì í ṣòye ló jẹ tí ò bá ṣe pé politics náà kìbọ́, wọ́n wá bí ọmọ ẹgbẹ́ APC bó ṣe máa wá ra gàbó PDP. Orí ń ta gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, orí ń ta yín, ẹ̀ ń tàka sókè, ẹ tún súfèé. Ọ̀rọ̀ rẹ̀ o, ọkọ sìstá mi, ọ̀rẹ́ mi, èèyàn mi, ẹni ọ̀wọ̀ mi, ìyàwó Alhaji Almoruf. You can't know how much I love you. For the mere fact that you recognize me, even before I noticed that we were in the same hall together, and you hear me see, you pọ́n mi lé, hear me see àti pọ́n mi lé, ọ̀rẹ́ ni wọ́n. Alájà Àjọkẹ́, since that very moment that you came to me, you embraced me, I've taken you to be a darling sister. Àtúnjọ wà lójú agbo. You hear me see? Èmi náà gbá return, àjọṣe fàájì lójú agbo ní Maryland. That was 2 years ago. It was a lovely moment. Àtúnjọ wà nínú ibi tá a ti jọ jẹun ni. If not that pé mo rí pé ẹjọ́ jókòó papọ̀, mo wá sọ pé mo ti mojú yìí, mo wá ṣẹ̀ wá lọ bèrè pé ẹni tí wọ́n ń pè ní Almoruf kan ní ìyàwó níbẹ̀. Tọmọdé méjì tó bá ń gbégi nínú igbó, ẹni tó ṣíwájú ẹ̀ mọ̀ ní ayé ló máa mọ ibi tó máa já sí. Alhaji Almoruf, see your life for outside social markets. Ó dùn mí, Alájà Àjọkẹ́, ó dùn mí. Mi ò ní kẹ́ má blọ́ọ̀gì mi o, mi dẹ̀ ní kẹ́ má bú mi o. Wọ̀tẹ́ni tẹ́ bá nífẹ̀ẹ́ sí, tí mo bá dẹ̀ ti mọ̀ lẹ́ẹ̀kan ṣo, ẹni tó bá ti pọ́n mi lé lẹ́ẹ̀kan ṣo ti réyàn pọ́n lé o. Tọmọdé méjì bá ń gègé, àgbàlagbà
ló máa mọ bí tí ó máa wó sí. Alhaji Almoruf, ta ló yẹ kí Aláàfin ó gbé oyè ọ̀kan lọ́mọ fún? Bí àti ẹ̀ lè gbé Yorùbá land, Ọ̀yọ́ land la máa gbé, torí kò sí ìlú tó ń jẹ́ Yorùbá land ní Nàìjíríà. Ẹ kẹ́kọ̀ọ́ kúrò, ẹ kólà kúrò lára ẹ̀kọ́ ọ̀kọlà, ewé ló kọlà sára ẹ̀kọ́. Kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation, kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá land ní Nàìjíríà. Tẹ́ bá jẹ́ ọmọ kóòtù òjìire, tẹ́ mọ èdè tẹ́ sọ, tẹ́ mọ túmọ̀, ẹ ní máa sọ pé Yorùbá nation for now. Níbo lẹ fẹ́ gbé Yorùbá sí nínú Nàìjíríà? Níbo lẹ fẹ́ gbé nation yín sí? Gbogbo ẹ̀yin tẹ́ lọ ń wèsì owó yín dànù. A ti mọ̀ wípé oyè Yorùbá inú ìlú ẹ ló máa fi kí lẹ́yìn. Alhaji Almoruf, inú kan mi. You see that I'm mentioning you. Mo mọ̀ pé wọ́n ti súré pè yín, ẹ̀yin náà ti wá síbẹ̀. Níwọ̀n bá tí mo ti dárúkọ yín láàrin 1 minute sí. Ẹ bá mi crop ẹ̀. Tó bá yẹ pé mo fẹ́ fi ṣe nǹkan burúkú ni ọ̀rọ̀ tí mo sọ, ṣùgbọ́n tó bá yẹ pé fún pé I care and I feel for you, kò sí èbúté lè bú mi. Kò sí nǹkan tẹ́ lè sọ sí mi. Kò sí bẹ́ẹ̀ ṣe lè fi pòwe tó, kò lè mú fún mi láti ba ìdé bẹ̀yìn. Ta ni ó yẹ kó jẹ oyè ọ̀kan lọ́mọ Ọ̀yọ́ láǹdì? If not you, upon all your support and different programs, live streaming, to back all the rubbish this man started with immediately tó ti gba ọ̀pá àṣẹ. Ó ti wá jẹ́ Aláàfin owó adé ti jẹ́ kẹ́ mọ̀ wípé you mean nothing to him. You are not relevant than just one of those bloggers using his name to do cash out lórí Facebook for monetization. Èmi abayé sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Nígbà Aláàfin àná, Bàbá Lámídì pẹ̀lú Bádírà òṣè Bádírà àti Wàsíù Àyìndé bẹ́ ṣe gbé sórí náà ni. Ẹ sọ pé ẹ ń jà fún ilé, ẹ ń jà fún orí adé, ẹ ń jà fún inú ilé yín, ẹ ń jà fún inú ilé yín. You see where it has landed you. See where it has landed you. That you don't mean anything. You are not relevant. Gbogbo àwọn program that you've been doing all this while. I called your attention, my sister. Ó dá pé kéèyàn máa tẹ̀lé ọkọ ẹ̀ tọ́kọ ẹ̀ bá ń ṣe nǹkan. It is very good. Kéèyàn máa support ọkọ ẹ̀. Ṣùgbọ́n nígbà míì èèyàn máa ń ṣe ọkọ ẹ̀ ní èékánná. Èèyàn dẹ̀ máa ń ṣe ìyàwó ẹ̀ ní èékánná pé wá ń bí padà ń bẹ̀ yẹn. Jẹ́ ká tiẹ̀ gbọ́ nǹkan tẹ́ni yìí sọ. Ẹni yìí bí ò tiẹ̀ ju ìṣẹ́jú kan lọ. Ó lè mọ nǹkan táwọn ò mọ̀ yìí. Ó lè mọ̀ jù wá lọ. Nǹkan tí mo mọ̀ jù yín lọ nìyí. Torí pé kí ni? Afọbajẹ àti ọba wọn kì í rẹ́ dalẹ̀. Bẹ́ẹ̀ ni, kówé jẹ́ tẹ̀yìn àgbàlagbà. Afọbajẹ àti ọba wọn kì í rẹ́ dalẹ̀. Upon all that you've been doing for Ọ̀yọ́, pàápàá jùlọ nínú orí àpèrè Aláàfin yẹn, you told so many stories to rate Ọ̀yọ́ higher than gbogbo àgbáyé. What has Owóadé given you? Did he mention your name? Did he ever mention your name? Or his kí ló ti ń pè media team ever? A kàn máa gbọ́ ní ní kí ló ń ṣe eléyìí náà ṣáà ń wá yàn kúnra. I know his like. I know his kind of person.
Nígbà tó ti kọ́kọ́ lu bàbá ọba Ọ̀yọ́ pa, bàbá ọba Ọ̀yọ́ tún jí lórí ọ̀rọ̀ tí ò tó ọ̀rọ̀ tó mú bàbá oníbàbá tó kì í bẹ́ńdẹ́. Ọ̀rọ̀ yẹn wà ní kóòtù sí wọ́n ń gbé lọ sílé ẹjọ́. Be ready to blog people. Be ready again to defend him. Alhaji Almoruf. Èèyàn máa ń bojú wẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Ẹ̀pọ̀n tó ẹ̀pọ̀n o, awọ ẹ̀yìn jura wọn lọ. When it comes to pé ká ronú jinlẹ̀, ká bá lọ́ba ṣe, ká bá lóyè ṣe, Ọlọ́run forí ọ̀fẹ́ yẹn ó fi jíǹkí mi. I try so much to open your mind, to make you see reason. All I receive from you and my sister Ajoke on Facebook. Mo tiẹ̀ tún ṣe àwọn nǹkan mi tí màá tún tag Alhaja Ajoke. You don't know how much I love you. All I receive when you are writing things or when you know your captain lórí nǹkan tí mo ti sọ. Kemi bára mi dànù sọ́hun, mo ti bára mi síbi tí ó yẹ kí n wà, and I'm very, very happy. All I received on your Facebook posts, they are all nothing but indirect insult and names calling. Ọmọọba kì í jagun bí ẹrú. You know bí mo ṣe wà yìí. Tí mo bá sọ ọ̀rọ̀ tó bá fi pa òwe, màá ní èmi ni ọ̀rọ̀ tó òwe tó pa yẹ èmi ló bá wí. Àfi tó bá pẹ́ lòmíì náà tó ti wá sọ ọ̀rọ̀ tó wá jẹ́ pé wọ́n jọ jọra wọn. Secretary mi mọ̀ mi dáadáa, PA mi mọ̀ mi, PRO mi mọ̀ mi, wọ́n mọ̀ mi dáadáa. Tàbájọ́ ń rọ̀bù mind lẹ́yìn ilẹ̀kùn. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀kọ́ ti fojú mímu hàn báyìí. My brother Almoruf. Every single story you cooked up just to raise Alaafin, this particular Baba, higher than Ọlọ́run ọba Elédùmarè gangan tó dá. He did not recognize you. All the groups that you were in America and be ẹ ṣe ń gbà wájú tẹ́ ń gbẹ̀yìn. You try and you deserve to be given a kind of a title. Bẹ́ẹ̀ni. But ẹni tí ọba máa ṣe oore fún ẹni tó bá mọ̀ pẹ̀lú oríṣiríṣi èébú. People are abusing you, calling you names. You yourself, you be abusing them, calling them names. Fún tọ́sókè, máa ṣe lé. How can you rate Alaafin Ọ̀yọ́ higher than Onirisha? All in the name of you want to claim seniority. You've caused so many enemies for yourself, and it doesn't really worth it. He sees it. He knows you very well, eh? They presented you to him as a blogger. Àwọn Yorùbá kéde ni wọ́n dẹ̀ mọ̀ bọ́ ṣe ṣẹ́gi mọ́yàn lẹ́sẹ̀, wọ́n mọ̀ bọ́ ṣe yí ọ̀rọ̀. Kò sí bí nǹkan tó dáa tó bá lè ṣe, tó bá fẹ́ bà tẹni yẹn jẹ́, wọ́n á kàn máa kíni, wọ́n kàn fi ń pa owó lórí kíní ni, ó kàn mú ìyà sí tọ́pìkì ni. That's what killed you. And you yourself, you fought so many unnecessary battles. You've got yourself in cage of people that are supposed to be your friends. You've turned them to be your enemy over nothing. I have to mention this. That's the koroba pé mi ò kì í sọ. Mi ò dẹ̀ ní anybody má crop nǹkan tí mo sọ. Mi ò dẹ̀ ní kẹ́ má fi blog ni. Ṣùgbọ́n adé orí òun la fi mọ̀ bá.
gbogbo olóyè kọ́ ló ní rúkẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n á ní rúkẹ̀rẹ̀ la fi mọ tìjọ ìlẹ̀kẹ̀ ni ìlẹ̀kẹ̀ la fi mọ tìjọ yìí kí olóyè tó lè mú rúkẹ̀rẹ̀ dání ó lọ fi ṣiṣẹ́ ni a fi ránṣẹ́ pé kó lọ fi ṣiṣẹ́ ni ìlẹ̀kẹ̀ ọrùn la fi mọ tìjọ yìí òun ló ṣe jẹ́ kí n mú kí n wọ pẹ̀fú ẹ̀lẹ̀ tí mo wò yìí àwọn mo rà wálé fún màmá ni nígbà tán ṣì wà ní primary school nígbà tán ní kán wá ṣe costume dance mo lọ wá jáde àwọn ẹ bá ti rí wọn àwọn lè máa rí àwọn orú nǹkan báyìí àwọn olóyè ló àwọn olóyè quality olóyè wà grade 1 olóyè wà but àwọn olóyè bá mẹ́gbẹ̀ ẹ tí ẹ ti rí bẹ́ẹ̀ bá dá mọ̀ lórí tẹ bá mú dání ẹ máa mọ̀ àkún tọmọ bá ń lò lórí tó wà lọ́wọ́ mi ó wúwo tó o gbọ́dọ̀ kọ́kọ́ fi júbà kó tó gbé sọ́wọ́ àbí kó tó gbé sọ́run. ọ̀yájú pátápátá ni Aláàfin Owóadé alábọ̀dé ògbẹ̀yìn bẹ́bọjẹ́ onígbéraga máa dàrú ajá ìgbó kéyìn ẹ̀yọ òun l'Aláàfin Ọ̀yọ́ kì í ṣe ọba alátúntò rárá kò dẹ̀ ní ọ̀wọ̀ kankan lára kò sí ọ̀wọ̀ kankan lára ẹ̀ bó ṣe wà yẹn bẹ́ẹ̀ náà lọ lọ sí nígbà tó lọ sí Usẹ́ tí kí lorúkọ bàbá yìí when people invite you to a certain place a certain event tó bá jẹ́ pé wọ́n ti fún ẹ ní káàdì wọ́n á fún ẹ ní káàdì tó máa ní ibi tí orúkọ ẹ wà àbí nọ́mbà tébù tó máa lọ jókòó sí tí ò bá ti ń ṣe bẹ́ẹ̀ you sit you allow people to usher you to where you supposed to be not that you go lọ síwájú lórí pé o ti jẹ́ ọba tó wọ aṣọ òkè tó wá rúgà sókè you were disgraced. I didn't want to do that program because it was a big shame. It was a big shame. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pàtàkì pàápàá jùlọ gómìnà Ṣèyí Mákindé fúra o fúra bàbá gómìnà ẹ fúra torí pé pánsá ò fúra pánsá já náà àjà ò fúra àjà jìn o Ṣèyí Mákindé ọlọ́yọ̀ ti fẹ́ gbé wúrú ẹ̀ látẹ̀yìn pa òrìṣà bàbá Ìgbínẹdọ̀ God bless you nígbà tí bàbá Ìgbínẹdọ̀ tó ń ṣe occasion ṣe rí pé mo ra ìbílẹ̀ pátápátá ni mo mú òtútù ò mú mi o ṣe rí òtútù dáná àdẹ̀kọ́ ni mo fi bóra o tí nǹkan bá ṣe nǹkan tó bá débẹ̀ la máa fi bóra kì í ṣaṣọ òbóra kì í ṣaṣọ tí mo fi ń sùn. ìtorí nǹkan tí fọ́tò tí mo rí lọ́sàn tínú bí mi kínú mi lè rọ̀ wọ́n gbé ọ̀pá àbàtà lé obìnrin lọ́wọ́ kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Kóòtù Òjìrè lọ́ba ẹ̀pọ̀ ọmọ yẹn lẹ fẹ́ fi rúbọ ẹ̀ lè rí fi rúbọ. Gómìnà Ṣèyí Mákindé ọlọ́yọ̀ ti gbàbọ̀dì ó dẹ̀ ti rẹ́dì láti gbèrú ẹ látẹ̀yìn ó tẹ̀ ti gbèrú ẹ látẹ̀yìn náà ni ṣùgbọ́n ṣá fura write today's date down hallelujah my darling write today's date down 27th
of December 2025. And the time here is 21:52 Central European Time. Ní Abakaliki tí mò ń gbé. He has set up a very big plan. Wọ́n ti gbélé lọ́wọ́, wọ́n ti gbówó fún, wọ́n ti fún ní something. Bọ́n ò bá lè jẹ position yẹn àfàbúrò yẹn kan sí, àbí kó fàbúrò ìyàwó ẹ̀ sí. That oyè is just to destabilize Oyo on one side and the one for the ìyàwó Ọ̀ṣun state tí ìyẹn tó ti lọ gàlàlà mọ́ gómìnà Adeleke. Ìyẹn dẹ̀ ó ti fi orin àti ẹ̀rín ó ti fi irun ti ẹ̀ gègé. Big political tactics to hijack PDP people for APC. Ha! Wallahi tin saye ne. Gaskiya. Kin saye ne mana. Ìgbésẹ̀ òdì ẹlẹ́ẹ̀kejì nìyí o. Ọba Owóadé. I'll be counting everything for you. Is it? No, it's not even this. Yeah. Let me take it as number. Yeah, the other ones, you destroy yourself. The other ones. My dearie. My dearie, yes, I can address you as a dearie, Oloyo. Because I, Omotadeshi Fushayo Batula, ìyá ọba ni mi of Àwórì land worldwide. Ẹni tí ò mọ̀ bá ló ń fọba ṣeré. Atato iyọ̀dùn. Atamídẹ̀ kéré, òun ló ń ṣọkọ ojú. On the title proper, you and your people, you really gathered very well, and then you pick the program, and then you slot everything in very well. But a lot of blunders were made. And the surface. Which land is called Yoruba land in Nigeria? Obawade. Which state, which country, which area, which corner is called Yoruba land? There is nothing like Yoruba land. There is nothing like Yoruba nation in Nigeria. Because gbogbo bí tí wọ́n ti sọ Yorùbá ó wọnú ara wọn káàkiri ni. Ọmọ Yíbò sọ Yorùbá, ọmọ Hausa sọ Yorùbá, Yorùbá sọ Hausa, Yorùbá sọ Yíbò. Àwa tá tí wá pera wa ní Yorùbá kò tú òjire, Yorùbá tó dialect tí wá sùn lọ jàrá. Mo lè fẹ́ gbé Yoruba land is it? What is Yoruba land? Sheyi? Oh, Jeoye Yoruba land. There's nothing called Yoruba land. Or is it the entire Oyo left ní Yoruba land? You know, Oyo nìkan ní Yoruba land. Or is it your palace or the throne? Because the last time I checked, according to the history, if you want to
give title to anybody. You cannot even call it Oyo, because Oyo belongs to Shango. Olukoso. Ayara no akata yeri yeri. Olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ òbí. Àwórì ni mi o. Making that throne ìlú Ọ̀yọ́ Ṣàngó. So ṣe yìí, oyè tó jẹ́ oyè ìlú Ọ̀yọ́ Ṣàngó ni. Go back and study your history very, very well. Èmi máa ń gbáradì kí n tó wá ṣe ètò ni. Mi ò dẹ̀ ní kọ́yàn ní nǹkan tó máa jẹ́ pé ó máa iṣẹ́ tó máa fi acquire more knowledge, ó máa fi dá nǹkan tó ti mọ̀ ó tún máa dá lọ́pọlọ rú ni, because èmi ń tọ́ àwọn ọmọ tèmi fún future àtàwọn great grandchildren, nǹkan tí mo bá instill into them for them to know where they are from and their ancestors, their ancestral lineage, their background. Wọ́n ṣe jẹ́ ọmọ ajẹbọ́tà tó ìtòsẹ̀nà wà nínú ọmọ mi. Ọlọ́run ọba ṣe ìyanu. Ìtòsọ ẹ̀nà, ó ń sọ Ìjẹ̀bú, ó ń sọ ẹ̀nà, wọ́n dẹ̀ sọ àwọn oríṣiríṣi èdè ìlú òdìkejì. Àfiyèsí Aláàfin, ẹ̀dẹ̀ wòwòwò títí, ẹ̀dẹ̀ géka tó fún yín lóúnjẹ, ẹ̀dẹ̀ gèjẹ. Mind you, the end of traitors or a traitor like you is never palatable. It can never be. Ṣèyí Mákindé stood by you gidigba. He stood for you against all odds to make you relevant, even when people refuse you to be on that throne. He single-handedly swore you in. Where Osiyawiri as the new Alaafin of Oyo. But today, my darling Alaafin Owode Akim, same you, the Wagba body for Ṣèyí Mákindé, by giving the title to Yekowa Nilu Oyo to an outsider. And the two men and the wives, they are of APC. Just to destabilize your people. You will smell yourself at the appointed time. Alaafin. Nígbà tí àsìkò bá tó, ìwà yìí owó ò ní ká, torí tó wọ́n bá tán ènìyàn ló máa kù. Owó allocation, title, kìnìkan, we are going to give you this, we are going to give you that, you'll be getting so salary per month. Let me tell you, my darling, owó wà níbi tó wó wà tó ti mẹ́, ṣùgbọ́n kò rí àlàáfíà ara. I'm not wishing you bad. But we need to start thinking right in Nigeria. Go and ask people of before, people of old. Nínú politics,
ẹ lè máa ṣe hanky panky, but when it comes to orí àpèrè ìgbẹ̀yìn ò kì í dá o. Tó bá mọ rere ṣe máa ṣe lọ o. Tó bá dẹ̀ jẹ́ pé kà náà ló mọ̀ ṣe rántí ikú Gáà. Báṣọ̀run Gáà ó fọlá jiyọ̀ ó kò gbé ara ẹ̀ jẹ nínú ilẹ̀ rágbẹ̀yìn ni. Ìgbọ̀nsẹ̀ tó ń yà òun ló ń jẹ, ìtọ̀ tó ń tọ̀ òun ló ń mu, tó fi kú sínú ẹ̀, tó fi jẹrà sínú ẹ̀, tí gbogbo ilé yẹn. You want to make a record? Welcome, my darling Owóadé. Ọmọ Owóadé. Welcome. I'm going to look for your oriki. I will make more good luck on that. So Owóadé ni àbí Owóadé àbí whatever. Anyhow, Owóadé. You know, your appearance, you don't even look. Your appearance is not appealing at all. You always frown your face and you are not, you are just an empty. Ẹ má bínú bàbá. Ẹ má bínú o, ṣùgbọ́n bàbá tí o bá rí yín lójú báyìí bàbá. Èyàn tí kí náà ti ń pè ìjàpá tó sọ pé níwọ̀n ò dání, báwo ni ta ẹ ṣe rí? Just as your appearance is, that is, tí o bá sí pé ìfẹ́ gan fọ́jú. Àti pé jẹ́ kí n lo orí ẹ̀ kí n fi gbàgbé. Ẹ jẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀. Ó dọjọ́ mi ọjọ́ rẹ̀. I'm not blaming you that much, but I want you and your wife to know that orí ibi tẹ́ jókòó sí yẹn àwọn kan ti wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Now, congratulations to you, Seyi Abiodun Tinubu. I congratulate you and your wife. This is for your wife. That's your normal bar of Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin-Múlẹ̀. The beats given to both of you, especially you, because me riti ìyàwó yẹn dada, but you, Seyi, wọ́n wọ̀ fún ẹ wrongly. Ẹ̀yin méjèèjì. Mi mọ̀ bí tí ìyàwó ẹ̀ ti wá, but she doesn't look that much Yorùbá to me. Tó bá dẹ̀ pọ́ ọmọ Yorùbá ni, Ìgbín ni. Tí Haúsá àti ìyàwó ẹ̀ tí wọn ò kàn mí. Ó dẹ̀ kàn mí díẹ̀ fẹ́rẹ́ jógí because they are human beings as well. Wọ́n kì í wọ iyùn sí ọwọ́ ẹni tó bá joyè bí Alaafin ṣe wọ̀ yẹn, because he knows nothing and he's not even ready to learn. Ọba ni mí èmi ni mo gbọ́dọ̀ ṣe, ọba ni mí èmi ni mo gbọ́dọ̀ ṣe. You don't know how to adorn people. Àwa ló ṣàkígi ha lórí. Ẹjẹ́wélé lórí. Congratulobia. Ṣùgbọ́n àwọn lẹ̀tẹ̀ tó kìbọ̀ ẹ lọ́rùn àti tó kì sí ẹ lọ́wọ́. Very, very wrong. It has no meaning. Tó tá bá pé rí akọni, a máa ń fi dà lálẹ́ gàràgà ni. Ìyẹn já sí pé oyè tó jẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìlú Ọ̀yọ́, pẹ̀lú Yorùbá land, àbá ò lè ṣe pé tẹ́ fi ń tọ́ra yín jẹ. Just a fashion parade. Aláìmọ̀kan làwọn Haúsá, ṣùgbọ́n kẹ́ wá gbé Haúsá wọnú ìlú, kẹ́ fún lóyè,
ẹ̀yin ọmọ Ọ̀yọ́ wọ́n gbé Haúsá wá bá yín wọ́n fún lóyè oyè yẹn ti di tìdílé wọn láéláé bẹ́ẹ̀ ni a kì í gbàkàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó lè gboyè yẹn mọ́ lọ́wọ́ ìdílé mọ́là tí wọ́n fún ní oyè yẹn. Yes, you knelt down ó kúnlẹ̀ láti fi gba ẹ̀ṣọ́. Ǹjẹ́ lọ́nà ẹ̀tọ́ ni wọ́n gbà kìí sí ẹ lọ́wọ́. Forget about pé wọ́n ti ṣe iṣẹ́ sí nínú ilé. There is nothing in there. Kò sí nǹkan kan tí wọ́n ṣe. Èyí tó máa ṣe lójú gbogbo èrò táwọn èèyàn dẹ̀ máa dáhùn sí. Ìyẹn náà ń pè ní pé wọ́n fìyàn joyè tó máa mọ́ lórí tó ní ṣìṣe tó ní ṣìlẹ̀tẹ̀ ṣùgbọ́n tí process kan bá ti lè wrong ń bẹ àṣìṣe ni from one àṣìṣe to another àṣìṣe ni. Oye tán fi hẹ́ lórí pẹ̀fù ẹlẹ̀. Ọ̀nà òdì náà ló tún gbà fi ṣe. Ṣé o tiẹ̀ wá rí tí bàbá ń parí ẹ̀ ní iyùn tó kì í sí ẹ lọ́rùn? Òdì ni o. Ìyàwó ẹ̀ náà wá ṣe copycat. Òun náà gbé kí la ti máa pè ìyẹn tí ẹ ṣe sátáláìtì sọ̀rọ̀ adé tóun náà gbé sórí òun ṣe tiẹ̀ ní moderate one gèlè tiẹ̀ náà wà lórí ẹ̀ wọ́n ń gbé bó jẹ́ pé ṣàkì ló máa wé sórí ni o bó jẹ́ nǹkan tẹ̀ lọ́ra yẹn náà lè fẹ́ gbé sórí ni o wọ́n ń gbé sórí nǹkan kan orí inú ẹlẹ́dàá ẹ̀ náà máa gbé sí tó dẹ̀ ní nǹkan kan tán máa ṣe tó dẹ̀ ní nǹkan kan tán máa pè tó ní nǹkan kan tán máa sọ táwọn èèyàn dẹ̀ máa fèsì sí kó tó gbélé ẹ lórí. Àbí tán bá fẹ́ ṣe nǹkan kan ní chọ́ọ̀chì wọn ò ní sọ pé in the name of the Father, of the Son and of the Holy Spirit. Láṣẹ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́. Ṣé wọn kì í sọ bẹ́ẹ̀? Ọmọ inú ilé lèmi o. Ọmọ ọba, ìyá ọba ni mí. Ẹ wá síbí kẹ wá kọ ẹ mú tákàdá ẹ mú gègé pẹ̀lú tákàdá kẹ wá kọ́ ìmọ̀ níwọ̀nba tó yé mi tó lè fún yín ṣoríire tó lè yọ yín kúrò nínú àjàgà. That doesn't make me to be a less Christian. Ohun tá a bí mi sínú ẹ̀ ni Ọlọ́run ò lòdì sí, Ọlọ́run mọ̀ sí.